mo ń kí n káàbọ̀ sí àkọ́tún ẹwà èdè Yorùbá lórí ìkànnì ẹwà èdè Yorùbá TV. Ohùn ẹnu Yorùbá dùn púpọ̀, èdè àti àṣà Yorùbá dáa pọ̀, ohùn ẹnu Yorùbá dùn mọ́mọ́. Àyọkà Olóyin náà lélẹ́yìí, ìwé tá ń kà lọ́wọ́ àtótó arére látọwọ́ bàbá wa olóògbé ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí. Orí kejìdínlógún náà ni a ti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́mbẹ̀ àlàyé ò lè kún agbọ̀n, àlàyé kò lè kún agbọ̀n, àkọlé tí mẹ́mbẹ̀ náà nu. Kí n tó tẹ̀ síwájú mo ní kí n sọ fún yín pé bẹ́ẹ̀ báyìí ṣe ń dé orí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ kàn bá mi subscribe sórí channel yìí. Ẹ ti máa rí subscribe button, ẹ click lórí ẹ̀, yóò gbé aago kan jáde lọ́dọ̀ yín. Ẹ click lórí aago yẹn náà, yóò sọ fún yín bóyá ẹ fẹ́ máa gba àwọn àmì nígbàkúùgbà tí mo bá ti ń gbé fídíò míì sí orí ìkànnì yìí. Kò jù bẹ́ẹ̀ náà lọ, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ já tẹ̀ síwájú láì dènà pẹnu, láì fi ọ̀pá gígùn gbọ̀nà gbọ́ lọ, láì fi péjò. Orí kejìdínlógún àlàyé kò lè kún agbọ̀n. Àlàbá padà sí lóko rẹ̀, ó bẹ́ wò sílẹ̀, ó faṣọ bora, ó bọ́ sórí ibùsùn, ó fẹ̀yìn lélẹ̀. Gbogbo rẹ̀ ti wá dàrú mọ́ nínú, ó fẹ́ má ṣe ohun tó yé e mọ́. Inú ara rẹ̀ nìkan ló kù tọ́ mọ̀. Ó mọ̀ wípé òun ti pinnu, òun ò sì ní yí padà, póun ò ní fi àwọn èèyàn Sámínù sílẹ̀ lákòókò ìdààmú tó dé bá wọn yìí. Ìbọ́láńlé kò nira tó bẹ́ẹ̀ ní tirẹ̀. Ọsàn ni ká mọ̀sàn tán ká so èpo ọsàn nù ni. Bí Bọ́láńlé sì ti jẹ́wọ́ ìpáǹlé fún òun yìí, òun ò ní fi ọwọ́ bọ̀rọ̀ mú un mọ́ ni. Odò tá a bá ti mọ ìrìn rẹ̀ kò yẹ kó tún gbé ni lọ mọ́ o. Kó ronú ọsàn pàápàá títa dànù ni. Àyàfi ẹni tó bá fẹ́ gbin sàn, ẹni tí yóò sì gbin sàn. Ìgàngàn kọ́rọ́ yẹ kó gbìn bí ìgàngàn ọsàn ẹ̀sìn. Àmútán àtúndànù, ká yọ ọmọ ẹ̀pà jẹ, ká kó òkú ẹ̀pà dànù. Ẹnìkan kanlẹ̀kùn ní yàrá tó dògbérẹ̀ sí. Àlàbá sáré ré bùbá kan lórí òpó ibùsùn rẹ̀, ọ̀sọ́ sọ́rùn, oró aṣọ ìbora mọ́dì tá ní o. Àlejò ní o, òun ọkùnrin ni. Kọjú ohun agídí tí ọlọ́pàá lè lò. Irú àlejò wo lè yí? Ta ló ń béèrè? Labalábá. Òun yìí tún le púpọ̀. Wọlé o. Adésínà Játìọ́ wọlé. Àbá ojú rẹ̀ rèé Játìọ́. Ìwọ náà ni mo rí bí ẹ ń kófà yìí. O béèrè mi, ìwọ náà béèrè mi, èmi ò béèrè rí àbó ti wé. Àwa kọ́ la ṣètò àríyá fún ọ lọ́jọ́ tó jáde agbọ́ yẹn. Láti ìgbà náà sì wá ń kọ́, èmi nìkan ló yẹ kó mọ béèrè rẹ, kò yẹ kí wọ́n béèrè tèmi. Ṣé ìwọ ń dé ìtòsí ilé mi lójoojúmọ́? O béèrè mi lọ́jọ́ kan rí. Ńbo ló ń gbé? O fẹ́ sọ pé ọmọ pé ilé mi ló gbélé ti bọ̀dá yẹn. O ń sọ pé ọmọ ilé tí ṣọ́ọ̀bù wà níwájú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n yẹn ń ọmọ rárá. Mo bá mọ̀ ní kí ní ṣe àwòṣe lè mọ̀. O béèrè ni, bọ́ ọ bá ti rí Mọ́ríàmù kò tún tán. Èwo tún ni kọ́ ọmọ béèrè àwọn àbúrò ọkọ rẹ̀. Aláìsí òsì ńlé, àìsí ńlé ológbò, ilé òsì ìdílé èkúté. Ta ló a mọ̀ pé tòsí ibẹ̀ ló ń gbé? O ti ṣe lè mọ̀. Àwa mọ̀ sóbìnrin, ṣùgbọ́n jẹ́ kí n kìlọ̀ kinní kan fún ọ dáadáa o, kó o sì gbọ́ mi lágbọ́yé. Bí ìwọ ò bá mọ̀ dáadáa, bọ́ ò bá sì mọ̀ láìda, kò tọ́ sí ọ láti máa lọ bá tìyàwó Àlájì nígbà tọkọ rẹ̀ wà látìmọ́lé. Àgbébẹ̀ àmọ́ ṣe pé nítorí tiẹ̀ ló ṣe lọ. Ikú rẹ̀ náà ló ń gbà á kú, àrùn rẹ̀ ló ń gbàrùn. Gbogbo wa la kìlọ̀ pé iṣẹ́ báǹkì yẹn ò ṣeé ṣe lóru ọjọ́ yẹn. Àfìgbà tí wà tí adarí pọ́n lọ sí, ẹ sì wá ṣe tán, ẹ dáràn rẹ̀ bọ Àlájì lọ́rùn. Ǹgọ́ títọ́ jẹ́ pé Àlájì lọ́ ẹ̀sẹ̀ kó rẹ̀ wọ̀lú lọ́jọ́ náà. Tó sọ pé bí àríyá tá a fi kí ọ káàbọ̀ lòun ò ti gbà bálé rẹ̀. Ẹ lọ kó fìfo ògùn ọ̀hún dà síwájú báǹkì. Ńgbà tẹ kówó tán báǹkì. Àyọlò ni Àlájì fi ọtí náà ṣe lálẹ́ ọjọ́ náà. Kò tí ì sí ìgòrò rẹ̀ ńlẹ̀ yìí. Bí àwọn ọlọ́pàá tilẹ̀ yòpè jù bẹ́ẹ̀ lọ, ǹjẹ́ wọ́n jẹ̀bi bí wọ́n bá ronú débi pé Àlájì mọ̀ nípa iṣẹ́ òru ọjọ́ náà? Àlájì torí ọ ní hòhò tó daṣọ bò ọ́, ọlọ́sọ fìlà tó fún ọ sójúde gbangba ní báǹkì ọ̀hún. Ó yí Àlàbá wà yìí. Ó ẹ̀sẹ̀ wá mọ̀ wípé ohun tó jẹ́ kí wọ́n mú Àlájì ó ní àwọn nǹkan tí àwọn gbàgbé bẹ̀. Ó sì ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tí àwọn ọlọ́pàá tẹ̀lé tí ọwọ́ wọn fi ba Sámínù kíákíá bẹ́ẹ̀. Ta ló a mọ̀ wípé wọ́n fi bi ìgò tọ́sẹ̀ wọn? Ta ló tiẹ̀ rántí fìlà mọ́ lọ́jọ́ náà lọ́hùn? Ṣùgbọ́n o, labalábá Àlájì ó yọ nínú èyí o, yóò sì padà wálé o.
kọ́ ọ má ṣe bí yóò kú sọ̀n ni o, kọ́ ọ má lérò pé ó rí mọ́ríàmọ̀ sólópò o. aláàjì sóore tiẹ̀ ni o, ìwọ làbùkù wà lára rẹ̀, ìwọ làbùkù kò sí lọ́wọ́. ojú ò lè ti ẹni tọ́tan náà, ẹni tó paná lójú ó tì o. ìwọ èyí ṣe ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ ọmọ iye rè tọ́ jẹ. ìwọ sì wá rí aláìrójú ráàyè nìyẹn, àfi bó lè mọ yàgbẹ́ sínú oko rẹ̀ já tí ọ́. sọ wá burú ni pé mò ń bẹ ìyàwó aláàjì wò, kí ló burú ń bẹ̀? ńgbà tá aláàjì ò ní ara lé tó lè bá a mójútó ilé bí ọ̀bá sí ń lé, ńgbà tí ò lára tí ò sì níyè kan, ńgbà tó jẹ́ pé ọ̀wọ́ àwọn tó ní òun ò ní, wọn ò mẹ̀tọ́, wọn ò sì mẹ̀yẹ, wọn ò lè délédè, kò burú o játí ọ́. jáde kó nílé mi báyìí kébìlì sí ọmọ ya, ọwọ́ ń dùn ọ ni. tètè ní kó o tì mí jáde, mo ní kó o jáde. èmi àti Sámínù ti ń bára wa bọ̀ ọ̀nà náà, kì í sàná kì í sòní. òun mọ̀rú ẹni tí èmi jẹ́ ju ẹ̀yin játijàti wọ̀nyí lọ. irú ẹ̀yin wọ̀nyí ò sì lè wá mọ bàmí jẹ́ lọ́dọ̀ rẹ̀, tàbí kẹ́ ẹ bàrin wa jẹ́. ìwọ ń ṣe bí yóò kú sọ̀rọ̀ yìí ni, yóò sì sójú rẹ pé gbogbo àwọn aláàfáà tó bá mọ̀ kò lè ṣe é débẹ̀. gbogbo ilé oníṣègùn tó bá mọ̀ ní kó o dé, pẹ̀lú ilé àwọn babaláwo rẹ, òtún bá ń tẹ́ni gbogbo rẹ̀ ọ̀jẹ̀ lógo Ọlọ́run. pàtàkì ọ̀rọ̀ mi wá ni pé gbogbo owó sẹ́tẹ̀ ṣe ní báǹkì lọ́jọ́ yẹn láìsí àṣẹ mílíọ̀nìà níbẹ̀, ẹ̀yà lọ kó wá o, ẹgbẹ́ ló ní gbogbo rẹ o, ẹ gbọ́dọ̀ ní kọ́bọ̀ nínú rẹ̀. Àlàbá fọwọ́ ta Játí láyà, Játí sì gbiná jẹ ìjàkadì sọ. wọ́n sì da inú yàrá náà rú jótójótó. àwọn méjèèjì ló ní lọ́wọ́, nítorí náà àwọn méjèèjì ló fìyà jẹra wọn. wọ́n ṣáàjà àjàtúká ni, kò sẹ́ni tó borí ẹnikẹ́ni. Adésínà jáde lọ, Adésínà Játí ńbo ló ti gbọ́ pé bíbá ló ń lọ bá ti àwọn ìyàwó Sámínù. ó nìkan ló ní èrò yìí lọ́kàn, àbí ó ń gbẹnusọ fún àwọn mìíràn. má ṣe ni mọ́ gbọ́, ṣùgbọ́n ńgbà tóun ò ṣe é, wọ́n ti ṣe sómò òun lọ́rùn. a kì í ṣoore ló ń ṣoore ni. ìgbà wo l'Adésínà di àbúrò aláàjì? ìbátan ni wọ́n lóòótọ́ ni, tàbí aráàlú lásán, tàbí òpònú tó ń sọ ara rẹ̀ méèyàn pàtàkì, tó sọ ara rẹ̀ di ajá alágbára, ohun èlò ìgbà ìdágìrì. rédíò ló dí èrò náà mọ́ nínú lónìí. ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn ọ̀daràn méjì tí wọ́n fipá wọ báńkì Ìlàrẹ́ nínú oṣù kẹsàn-án ọdún yìí, tí wọ́n sì pa àwọn ọdẹ asọ́dẹ mẹ́ta ń bẹ̀. àwọn ọ̀daràn méjèèjì ni Àlíhájì Sámínù Babátúndé tí àdàpè rẹ̀ ń jẹ́ mílíọ̀nìà, àti Fọlọ́runṣọ́lá Wóore tí àdàpè rẹ̀ ń jẹ́ Sọ́bìrì. agbẹjọ́rò wọn Ọ̀gbẹ́ni Nathaniel ní ó ń fi ẹ̀bẹ̀ síwájú gómìnà ìpínlẹ̀ yìí nítorí ó sọ pé ẹ̀rí iwájú ilé-ẹjọ́ kò múná tó ìdájọ́ tí ilé-ẹjọ́ náà ṣe. ìdájọ́ náà ò sì tọ̀nà. Àlàbá ò lè gbàgbọ́ pé nítòótọ́ ló ń gbọ́ ìròyìn orí rédíò yìí, ṣùgbọ́n ó ń já aláyà gidigidi pé omi tí ọ̀jọ̀ yàn lójú mọ̀lẹ́gbẹ́ olúwa rẹ̀ lọ o. ṣùgbọ́n eléyìí ò lè rí bẹ́ẹ̀, àlàyé ni yọ́ pọ̀. agbẹjọ́rò àtàtà sí ni Nathaniel ṣe kì í ṣe ọ̀gbẹ̀rì nínú òfin. amòfin háúnháún ni, kò ní ṣàìrí nǹkan tó nípọn tí yóò lọ ẹ̀bẹ̀ tí yóò bẹ gómìnà mọ́. ṣùgbọ́n ẹ̀bẹ̀ wa nìyí báyìí o, ó ti kó ní ẹjọ́ rírò. síbẹ̀síbẹ̀ òfin kì í fìyà jẹ aláìṣẹ̀. Àlàbá mọ̀ dájúdájú pé Sámínù ọ̀sẹ̀, ẹni tó bú Ṣàngó òjò ọ̀kan lé lórí, ẹni tí ń bọ Ṣàngó lọ́wọ́ ni àrá pa. Àlàbá sùn lọ sórí ìrònú. ńgbà tó jí, ó wá Bọ́láńlé lọ. Bọ́láńlé ò sí ńlé. ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní òun ò tí ì fojú kàn án látàárọ̀. ó yí Àlàbá, Bọ́láńlé ò tí ì ti abo olóró dẹ́nu. ńgbà tí Àlàbá jáde ńlé Bọ́láńlé, ọgbàlẹ̀ ọtí kan lọ. ó mu títí tí etí rẹ̀ méjèèjì fi fẹ́rẹ̀ di. tipátipá ló fi ń ríran rí ojú ọ̀nà bó ti ń tẹsẹ̀ bọ́sẹ̀ lọ́sọ̀nà ilé rẹ̀. ìgò wíṣíkì kan tí ò tí ì sí wà lábíyá rẹ̀ bó ti ń lọ sílé. ilé ló bá Bọ́láńlé, ojú rẹ̀ rokoko. ó ti dé. Bọ́láńlé pòṣé ni kò dáhùn. ẹja ń bá kàn, ẹja gbàǹkó ni. ẹja borí èyí ti rí lọ́nà kínní. adarí pọ́n fẹ́rẹ̀ lè ya mí jẹ ńgbà tó gbọ́ pé a ò bá owó tó ń bò mẹ́yìn kù lé ilé òun ní ìjùgbẹ̀. onírọ́ ni mo pa. ó ní èmi rẹ̀ láti jọ kó owó ọ̀hún tí mo wá parọ́ fún òun. ó ní mo mà láyà o tí mo tún wá bá òun láti máa wá parọ́ ojúkorojú fún òun. mo wá bí pé ṣé bí mo bá ti kówó rẹ̀ ni ìbá tún wá máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ lóko. síbẹ̀síbẹ̀ bí kì í bá ṣe pé kò rí ọwọ́ rẹ̀ lò, bíbẹ́ ni ìbá bẹ́ mi sí méjì. gbogbo tó tí èmi náà sì fẹ́ pa fún un kò ṣeé ṣe mọ́ ńgbà tí mo rí ìrora ọkàn rẹ̀, àti wípé bí mo tẹlẹ̀ pa kọ́bọ̀ n ò ní rí gbà. irọ́ kọ́ ló ń pa báyìí.
kọ́ ọ mọ́ bá a mọ̀ wípé ó ti kówó ara rẹ̀ lọ ta ni ọmọ rú ẹ̀ labalábá n ò jẹ́ tàn ọ́ gèlè mi ń bẹ lábà olóòró báyìí n ò tó ẹrú tí dúró mu ńgbà tí adarí pọn gbaná jẹ tán bó bá rí bó ṣe pa koro mọ́ mi ni ó mọ̀ pé kò díbọ́n ó tilẹ̀ fi ọwọ́ òsì fa àdá kan yọ pẹ̀lú gòròrò ló pa mọ́ mi ajá tó rí ilé ẹkùn tó bọ̀ ni o àbí adarí pọ́n sì ti fi bẹ̀rẹ̀ ẹlòmíràn àyàfi ìdí àrẹrẹ ló tún lè sọ fún torí obìnrin yìí ò dáa rárá ni ó lè ti tan adarí pọ́n kíyìn ó ti fi àṣírí ibẹ̀ hàn ìdí àrẹrẹ tí adarí pọ́n wá fẹ́ràn rẹ̀ tó ọ ni mò ń lọ bá ìdí àrẹrẹ báyìí mo gbọ́dọ̀ yọ ara mi nínú ọ̀rọ̀ yìí lọ́dọ̀ adarí pọ́n ohun tí ó sì lè ṣe ni pé kí n fi hàn pé ìdí àrẹrẹ ló kó owó rẹ̀ kí n yá yanjú ara mi kó lè mọ òótọ́ inú mi orí ọtí díẹ̀ fún mi kí n mu ọ̀fun gbẹ mí o ọ̀fun mi gbẹ ju nǹkan mi lọ báyìí Àlàbá yọ ìgò ọtí tuntun jáde ó sì gbé fún Bọ́láńlé sí i ó ti orí rẹ̀ bọ́nú ó gbé àgbọ̀n sókè ó fà á kúnnu ó gbọ́ sùkùsùkù lẹ́rẹ̀kẹ́ ó yiri rẹ̀ káàkiri ẹnu ó sì wá gbẹmí omi kanlẹ̀ ó fi ẹ̀yìn ọwọ́ nu ẹnu nù nítòótọ́ ni ojú rẹ̀ rí nǹkan lọ́hùn-ún ojú mi mà rí nǹkan o labalábá látọjọ́ tí mo ti ń bá ayé mi bọ̀ nǹkan ò nira tó báyìí fún mi rí tí gbogbo nǹkan sì wá bẹ̀rẹ̀ sí dojúrú bí ẹsẹ̀ télọ̀ yìí ó tún ti gò bọ́nu ó tún fọ ọtí kúnnú ó tún gbé mi ó fi ìdí ìgò sọlẹ̀ ìgò fẹ́ fọ́ èyí mà ga o labalábá èyí ń sún mi bọ̀ o Àlàbá mú sìgá kan ọ̀sánà sí i bí Bọ́láńlé ti tẹjú mọ́ sìgá yìí ọwọ́ Àlàbá bẹ̀rẹ̀ sí gbọ̀n díẹ̀díẹ̀ ọ̀yà àdọ́gbọ́n kan ó bẹ̀rẹ̀ sí sọ ìsáná sókè ó sì ń hàn padà ńgbà tó ṣe bẹ́ẹ̀ tó bí ẹ̀mẹrin tán tàbí ẹ̀márùn-ún ńlọ́wọ́ rẹ̀ tó mára dúró láti fa sìgá sẹ́nu ṣùgbọ́n o labalábá bí kì í bá ṣe pé a jọ sùn lálẹ́ àná ni a sì jọ dé ìjùgbẹ̀ ń bá fura sí ọgbó pọ̀ o lórí ọ̀rọ̀ yìí ó yé mi sìgá oníbọ́ọ̀lù yìí ni mo a sì lè mọ gbogbo ẹni tí mo sìgá oníbọ́ọ̀lù yìí bí o ìwọ tí ẹ̀ kọ́ irú sìgá ìgan náà ni ìdí àrẹrẹ kúndùn irú iṣẹ́ yìí kò sì fi lọ́wọ́ rárá ọ̀dọ̀ rẹ̀ ni mo ń lọ yìí ó ti jáde kí Àlàbá tún tó lè wí nǹkan kan bó tiẹ̀ dúró Àlàbá ọ̀jẹ́ sọ fún un pé òtún bá ń tẹ́nìrín rẹ̀ yóò já sí kọ́dọ̀ ọ̀hún kó sì tó rí di òótọ́ ó ti kọ́kọ́ bólẹ̀ lọ sí abo olóòrò lẹ́ẹ̀kan náà bó bá tún wá síranù lọ síbòmíràn kò tí ì pọ̀ jù àbí kò ronú sí ìròyìn tí rédíò ṣe nípa Sámínù ni ó bá ràkàtì àlọ sílé ẹni ẹlẹ́ni láti lọ sin gbèsè tí onítọ̀hún ọ̀ jẹ bóyá kò tiẹ̀ mọ̀ wípé igi ti dá ẹyẹ ò sì lè pẹ́ mọ́ tí yóò fi fò lọ tí hàn rere àfòlọ́ fòbọ̀ Bọ́láńlé fẹ́ mọ́ ti ìjáde tán ńgbà tí Ṣètò wọlé dé Ṣètò rèé àbó ńkọ́ láàrin ìgboro Ṣètò adarí pọ́n ó nìyí àbí àkúdà àyà rẹ̀ àbí Bọ́láńlé ti pa ó sì wá dábàá òun adarí pọ́n àfi bó bínú sí mi o ọkàn mi ò gbà kankan kó lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sí aṣọ gásíkíá ọkàn mi kún ọkàn mi ò balẹ̀ mò ń rìn gbóńdóko kiri ni èmi kọ́ ni mò ń rìn ẹ̀mí ni mo wá wà nínú ìdẹ̀ra mo mọ̀ pé ó ti yẹ kí n tún wá bì ọ́ wò lọ́hùn ṣùgbọ́n bí lójú àwọn ìdí àtòrì ńgbà tí ìdí ààrẹ ń bẹ nínú ìlú kó o fìyà àdíjà tó sílẹ̀ kó o wá mọ wá èmi lọ sóko bó ṣe mi náà ń ọyọ̀dí ń gbòòrò ó tiẹ̀ wá kí mi ó wá kí mi kọ́ lèyí tí mo bá wá mo gbọ́ pé ẹnìkan ti lọ hu owó kan báyìí tí mo rì mọ́lẹ̀ nínú àgbàlá ilé tuntun tí mo kọ́ sí ìjùgbẹ̀ mo mú ọ̀nà ibẹ̀ pọ̀n mo sì bá bẹ́ẹ̀ ní tòótọ́ ńgbà tí mo dọ̀hún kétékété ni mo bá ọwọ́ rẹ̀ ń bẹ̀ mo rí àjókù ìdè sìgá oníbọ́ọ̀lù mo sì rí ibi tí ọha kẹlẹ̀bẹ̀ sí ẹni tó gbẹ́lẹ̀ hu owó náà ọlọ́wọ́ òsì ni nítorí ẹ̀gbẹ́ ibi tó kó erùpọ̀ sí ńgbà tí ń gbẹ́lẹ̀ ibi tó gbé àpótí kà ńgbà tó ṣe tán náà fi hàn pé ọlọ́wọ́ òsì ló ṣiṣẹ́ náà bí ènìyàn kọ̀wé tó fọwọ́ sí nísàlẹ̀ kò lè hàn kétékété jù bẹ́ẹ̀ lọ mo purọ́ ni bí o irọ́ pátápátá lọ pa àlálọ̀ ńlá pẹ̀lú ohun tí mo wá bá ọ sí nìyí o sọ orí owó tá a jọ iṣẹ́ rẹ̀ ní báǹkì níjọ́sí tí mo fẹ́ dèrò ọ̀run lé lórí tí ọgbẹ́ ò tí ì jẹ́ kí n gbádùn ara mi tí Mélòní àti torí rẹ̀ wọ àtìmọ́lé tó jẹ́ pé Ọlọ́run ò ní jẹ́ kó da láìsí lé lórí mo bùn ọ pátápátá o tayé tọ̀run mọ̀ pin mi ń kọ́bọ̀ níbẹ̀ mọ́ sọ gbọ́ ọpọ́n mọ́ ọ lójú báyìí náà ni ojú rẹ̀ sì ti fẹ́ rọ̀ tójú rẹ̀ ọ̀ wálẹ̀ kí là á jẹ tí ì tán àfọlá Ọlọ́run mo fún ọ porongodo sẹ́ẹ̀mejì lójú ajẹun nípọ́n
ṣùgbọ́n èyí owó oògùn mi oògùn ojú tèmi tí mo ti ń kó jọ láti ọjọ́ gbọọrọ dákun mo forí rẹ bẹ̀ ọ́ o kó o lé mi lọ́wọ́ báyìí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ọ́ o n ò mú ọ ní túláàsì o adarí gbọ́n látọjọ́ tá a ti ṣiṣẹ́ yìí àti ìráàyè jọ sọ̀rọ̀ kankan àfòní yìí èmi ń ṣe bí nítòótọ́ ni ọgbẹ́ rẹ yìí ń yọ lẹ́nu ni n ò mọ̀ pé dídíbọ́n ló ń díbọ́n ọwọ́ àtó àsìkò wàyí láti fòótọ́ hàn ọ́ kí n ṣàlàyé ohun gbogbo fún ọ ṣètò táwọ́ sí ìgò ọtí torí lórí tábìlì ó torí rẹ̀ bọ́nú ọ̀fà ó gbé kalẹ̀ ó mú pálí sìgá ó yọ sìgá kan nù rẹ̀ ó sáná sí i bó ti ń mutí ló mu sìgá bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ àdárí gbọ́n iṣẹ́ àṣedànù pátápátá la ṣe lọ́jọ́ burúkú tá a láà lọ ṣiṣẹ́ ní báńkì làárẹ̀ yẹn ọjọ́ burúkú èṣùgbó mímú ni níjọ́ tí mo ti ń rìn n ò rí irú rẹ̀ rí àgbo títà fi tìpátìkú kò gbé jáde ní báńkì ńgbà tí n ó sì wò lákòókò tó ò fi ráàyè tó ò fi jẹ́ ara ayé tó ò jérò ọ̀run gbà tí mo fi tipátipá sí i ojú ọlọ́run tó ojú rẹ̀ sì rí mi pẹ̀lú ohun tí mo bá nu rẹ̀ kì í ṣe owó rárá o bí kò ṣe ìwé ìṣirò owó kò tiẹ̀ sí náírà kan péré nu rẹ̀ kọ́bọ̀ lásán mòso kò sí èmi ò ṣiṣẹ́ irú rẹ̀ rí o labalábá irọ́ lọ pa o owó ló wà nínú àpótí tí èmi gbé jáde ní báńkì yẹn o má purọ́ fún mi kínú mọ́ bàá mọ́ bí mi o ìwọ gbọ́ mi délẹ̀ náà o lè gbà mí gbọ́ o sì tún lè má gbà mí gbọ́ sí nídàkejì àmọ́ kọ́bọ̀ èmi ò bá ń bẹ o nínú àpótí gbàǹdùgbàǹdù yẹn kìkì ìwé ìṣirò owó mo bá ń bẹ o irọ́ ni èyí tó tiẹ̀ wá dùn mí jù ń bẹ̀ tí ò ní jẹ́ kó ọmọ òótọ́ lórí ọ̀rọ̀ yìí ni ohun tí Bọ́láńlé sọ pé Bọ́láńlé àbó ti wé ta ló sọ orúkọ rẹ̀ fún ọ gẹ́gẹ́ bí ìròyìn tí Bọ́láńlé fún mi ìkan ti mú àpótí náà kẹ́ ẹ tó débẹ̀ èmi náà wá tilẹ̀ rò ó pé bọ́ bá ṣe owó ni ó wà nínú rẹ̀ ǹjẹ́ wọ́n lè kó o sínú àpótí tí kì í ṣe àpótí onírin ní báńkì wọ́n ṣẹ̀ṣẹ̀ já àpótí náà lóru àná ni kì í ṣe pé wọ́n ti kó síbi tí wọ́n kó sí àjẹ́ pé Ọlọ́run nìkan ló lè jẹ́rìí àfẹ̀yìn pinran lóko o gbọ́ mi labalábá farabalẹ̀ mo ní wọn bá ọ du owó tí a jọ rí ní báńkì bọ́ ọ dára kò burú àbí ọ̀tán ń tá a bá fi jọmọdé lọ a kì í fi hàn bàbá sì fi hàn àní fi lé lọ́wọ́ ni èyí àjọṣe wa mo ní mo bùn ọ ṣùgbọ́n àdáṣe tèmi oògùn ojú mi ábà a lè rẹ ènìyàn jẹ tán ká sì tún máa fi hàn án olóòórùn lọ́sà ni èkìsà rẹ̀ ó ṣe tún lè máa fi nǹkan mi lámi lójú ó yẹ kó o bẹ̀rù Ọlọ́run o labalábá èmi ò fòógùn ojú mi ṣe sàrà o ọ̀rọ̀ wá di ọ̀nà méjì o tàbí ti báńkì kò sí kọ́bọ̀ tí mo bá nú àpótí tówó rẹ ní jògbẹ̀ olè ló gbé e lọ ọkàn lè jẹ́ pé èmi ni olè náà ni n ò sì ṣàdédé gbé àlàyé wà ṣùgbọ́n ti báńkì o Ọlọ́run rí mi bí mo bá purọ́ níbi tí ọ̀rọ̀ yìí ń bọ̀ yìí bóyá ni àní kó ẹjọ́ náà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ní wéréwéré o kó bá wa dá o àfi bọ́ bá rọra fún mi lówó mi wọ́ọ́rọ́wọ́ báyìí ó sáà ti jẹ́wọ́ báyìí pé wọ́n ló kó o aṣàjẹmọ́sẹ̀ ni èmi o mo kó o ní tòótọ́ ṣùgbọ́n o tí ì gbọ́ ròyìn ọ̀sán yìí wípé o tí ì gbọ́ pé wọ́n ti dájọ́ okú fún mi lọ ní àti sọ́bìrì sítú bá dèrè lẹ̀ ẹjọ́ okú bá wo nígbà wo rédíò àsomọ́lé ọ̀dẹ̀ yẹn ló wí bẹ́ẹ̀ àwọn méjèèjì dákẹ́ lọ kánrin mílíọ̀nìà Olódùmarè wọ́n dájọ́ okú fún o ìyẹn ni ẹ̀rù rẹ ti ń bà mí tẹ́lẹ̀ tí mo fi lọ kó owó rẹ tó ń lérù sí yẹn àwa la ṣiṣẹ́ yìí aláàjì ní yóò kúrè lórí ṣé kí ìyàwó á máa jà àwọn ìyàwó àtọmọ rẹ̀ labalábá kíní yìí tiwa ni kíní yìí tèmi ni ǹjẹ́ ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà nínú méjèèjì bọ̀ǹtàṣe wípé kíní yìí tiwa ni náà ó tún ní géèjì ìjẹ́ ti bàbá tọmọ kọ́ mọ̀ làálàá mo ní eléyìí ọ̀kàn ọ́ rárá bó o bá fẹ́ ṣe sàrà bó o bá fẹ́ ṣe ìtọrẹ àánú ohun rere lọ fẹ́ ṣe àmọ́ ẹni tí yóò so àkàsù yóò lágbàdo lọ ṣiṣẹ́ tiẹ̀ kó o tó máa pínwó fún àwọn tálákà bóyá o rò pé gbogbo owó ọ̀hún tó owó tí Àdíjàtù nìkan ní lọ́wọ́ ni ó tiẹ̀ ṣe kàn ọ́ láti máa fowó tèmi ṣe èèyàn re nbo ni mo tún rí tọwọ́ bọ̀ ikú tiwa ṣe ni Sámínú fẹ́ gbà kóyè owó kówó kì í wà ní yàrá kébíkébí ọmọ panilọ́ọ̀dẹ o mílíọ̀nìà ò ní kó labalábá ọkàn ń wù ọ́ bẹ́ẹ̀ ni nítorí Mọ́ríámà gbogbo rẹ̀ mo ti gbọ́
gómìnà á tú sílẹ̀ ó ti ṣe lè pa láìṣẹ̀ gbogbo ayé lọ́mọ̀ pé kò jáde nínú ilé rẹ̀ lọ́jọ́ yẹn àfi àwọn abínú ẹni tí wọ́n bá fẹ́ dáràn sí i lọ́rùn ọ̀nà àti wá kúdà kí ni kó rẹ lè dà fún mi ṣùgbọ́n ká jẹ́ kí wọ́n dá lẹ̀ ná ká tó mọ̀ sọ bá ti sowó ọ̀hún a lè rò pé bákan ni yóò yọrí sí kó wá já síbòmíràn wò ó labalábá má fàwàdà ṣe yẹ̀yẹ́ o wọ́ọ́rọ́ ni mo ṣe bí ó kó lẹ̀ fún mi ni o ìbádìra wá bá ọ ni o mò ń padà bọ̀ láàárọ̀ ọ̀la àìbá owó mi lẹ̀ láàárọ̀ ọ̀la gbọ́rọ̀ lòkú méjì ó sùn sílẹ̀ o ó tún ti orí ìgò ọtí bọnu ó mu tí inú rẹ̀ ńgbà tó gbé ìgò kalẹ̀ Àlàbá nu ẹnu rẹ̀ nù òun náà tún torí ìgò bọnu ó gbé àgbọ̀n sókè ó mutí ó fi fóògò ńlọ gbé kalẹ̀ ó mú sìgá kan ó sáná sí i ṣètò náà sáná sí sìgá àwọn méjèèjì mu sìgá wọn ń wòra wọn lójú Àlàbá mọ̀ pé bí ṣètò bá lágbára ni bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ ìbárì ọ̀pọ̀lọ́ wá yan lójú ẹlẹ́gùsí ò lè ṣe é jẹ ọ̀la sí lọ́sẹ̀ ọjọ́ ìsinmi ni Àlàbá rántí iléèwé ní oko ìmẹ́nì bí tíṣà ti sọ pé nínú rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kankan iṣẹ́kíṣẹ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe bó bá ṣe iṣẹ́ dáadáa ńkọ́ báyìí ńlá parí orí kejìdínlógún àtótó àrèrè pẹ̀lú ògo Ọlọ́run orí kọkàndínlógún láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ pàṣípààrọ̀ títí ìgbà náà ẹ gbìyànjú láti sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ìkórìtà kò yé mi Àṣà Yorùbá TV pẹ̀lú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Òwe Yorùbá TV fún ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ òwe àwọn ìtàn tó bí òwe àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn kó tó dòwe Oríkì Yorùbá TV ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí oríkì orílẹ̀ yín wọ́n kún bẹ̀ dínú pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbí ó wù yín láti máa gba àwọn ewì mi lórí WhatsApp yín tàbí ẹ̀yin tí ń gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì ilẹ̀ déédéé rí mọ́ ó lè rí bẹ́ẹ̀ torí pé ẹ ò sèfù nọ́mbà mi sórí fóònù yín ni ẹ gbìyànjú láti sèfù ẹ̀ báyìí eléyìí tó bá jẹ́ pé ẹ fẹ́ máa gba ewì mi lórí WhatsApp yín +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.